kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yín. Lẹ́yìn iná tó ṣẹyọ ní pápákọ̀ òfurufú Muritala Muhammed lẹ́kọ̀ọ́, iṣẹ́ ti bẹ̀rẹ̀ padà. Àwọn alákòóso pápákọ̀ òfurufú ní Nàìjíríà, Federal Airport Authority of Nigeria (FAAN) ti kéde pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ padà ní pápákọ̀ òfurufú Muritala Muhammed tó wà nípínlẹ̀ Èkó lẹ́yìn iná tó ṣẹyọ ní apá kan ibẹ̀ lọ́jọ́ Àìkú. Ṣáájú ni FAAN ti fi àtẹ̀jáde tó kéde ìṣẹ̀lẹ̀ iná náà léde láàárọ̀ ọjọ́ Àìkú náà tí í ṣe ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 2026 yìí. Nínú àtẹ̀jáde kéde tí wọ́n fi síta ni FAAN ti ṣàlàyé pé ohun gbogbo ti padà sípò ní pápákọ̀ òfurufú náà. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ padà ní abala Terminal 2 ní pápákọ̀ òfurufú Muritala Muhammed International Airport lẹ́kọ̀ọ́ àti ń dá àwọn èrò lóhùn. Bẹ́ẹ̀ ni àwọn ìrìn àjò tí a là kalẹ̀ lọ bí a ṣe tò wọ́n. Bẹ́ẹ̀ ni apá kan àtẹ̀jáde náà wí lásìkò tí à ń kọ ìròyìn yìí, FAAN kò tí ì sọ ohun tó fa iná tó ṣẹyọ ọ̀hún o, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní àwọn yóò máa fi ìkéde síta bó bá ṣe ń lọ. Pápákọ̀ òfurufú Muritala Muhammed ìlú Èkó yìí jẹ́ èyí tí èrò ti máa ń pọ̀jù nínú àwọn ibùdó ìtẹkọ̀létí ní Nàìjíríà. Bí wọ́n ṣe mójútó ìrìn àjò láàrin orílẹ̀-èdè yìí ni wọ́n rí sí ti òkè òkun. Kí ló ń tó ṣẹlẹ̀ ṣáájú gan-an? Lówùúrọ̀ ọjọ́ ìkọjọ́ kejì oṣù kẹjọ ọdún 2026 yìí ni iná kan ṣẹyọ ní apá ibi tí a mọ̀ sí Terminal 2 ní pápákọ̀ òfurufú Muritala Muhammed ní ìpínlẹ̀ Èkó. Àjọ Federal Airport Authority of Nigeria (FAAN) ló kéde ìṣẹ̀lẹ̀ náà lójú òpó X rẹ̀. FAAN ṣàlàyé nínú àtẹ̀jáde àkọ́kọ́ pé òun ti darí ẹ̀ka tó ń rí sí ìṣẹ̀lẹ̀ iná síbẹ̀ láti pa iná ọ̀hún. Nínú àtẹ̀jáde FAAN náà ni wọ́n ti sọ pé ẹnikẹ́ni kò ṣòfò ẹ̀mí nínú ìjàmbá iná náà, bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó farapa. Èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ tí iná yóò ṣẹyọ ní pápákọ̀ òfurufú Muritala Muhammed ìlú Èkó yìí. Iná ṣẹyọ lóṣù kejì ọdún 2026 yìí ní pápákọ̀ òfurufú náà ní abala tí a mọ̀ sí Terminal 1. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.